a sì tún wà nínú oṣù àkọ́kọ́ nínú ọdún náà, ọ̀sẹ̀ titun pẹ̀lú oṣù titun. Kí Ọlọ́run olóore ọ̀fẹ́ gbogbo tó pọ̀ ní ipá, ìmọ̀ àti agbára kó fi ọwọ́ agbára rẹ̀ gbé wa ró ní gbogbo ìdáwọ́lé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. A tó wà lórí ọ̀rọ̀ kan náà tí à ń bá wa sọ lórí Sàkáríà orí mẹ́rin ẹsẹ̀ mẹ́fà. Ọ̀rọ̀ Olúwa tó tọ́ sí Bíbélì wa wípé kì í ṣe nípa agbára tàbí ipá, kì í ṣe nípa ẹ̀mí mi Olúwa ọmọ ogun wí. Lónìí a fẹ́ wo ipá ẹ̀mí Ọlọ́run lórí ipá ènìyàn, agbára ẹ̀mí Ọlọ́run lórí ipá ènìyàn. Tí a bá wo àwọn ọmọ Júdà níbí, mo ṣàlàyé fún wa ní ẹ̀kọ́ àkọ́kọ́ lọ́sẹ̀ tó lọ. Ta ni Sèrúbábẹ́lì, ta ni Sẹkáríà, ta ni Jóṣúà, àti báwọn ọmọ Ísírẹ́lì ṣe wà àti ìdí tí wọ́n fi fẹ́ kọ́ ilé náà fún Olúwa. Mo ṣàlàyé ká má tún dòpò pọ̀ náà, ká má tún bẹ̀rẹ̀ ìyẹn lọ́tọ̀ láyé ọ̀tọ̀. Ká tẹ̀síwájú lórí àkókò. Ipá ẹ̀mí Ọlọ́run lórí ipá ènìyàn. Assignment tó wà níwájú àwọn ọmọ Ọlọ́run lákòókò yìí ní tó ga fún wọn ni. Ó le, ó lágbára. Ìgbà Sólómọ́nì ń kọ́lé lọ́jọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò ni Dáfídì ti pèsè sílẹ̀ kó tó kú. Dáfídì gẹ́gẹ́ mọ̀ pé Dáfídì gẹ́gẹ́ ní bá kọ́lé yẹn pẹ̀lú ìrọ̀rùn gan, ìrọ̀rùn ìbàbá dé. Èrò pé gbàgbọ́ púpọ̀ nílò nínú gbogbo nǹkan tí Sólómọ́nì ṣe nígbà náà. Torí ó fẹ́ àwọn ọmọ ọba àdúgbò, ọmọ Bóábù ní o, ọba Ámórì ní gbogbo pátá ló fẹ́ lọ́mọ. Tí gbogbo wọn sì ń supply fún ilé Ọlọ́run. Gẹ́gẹ́ bí supply sí Ọlọ́run gẹ́gẹ́ bí àná. Iṣẹ́ Ọlọ́run ní o bẹ̀tì lórí nípò àná ni wọ́n ti ń ṣe nǹkan yẹn. Torí kò sí tó lè mú ká pa àwọn tìṣẹ́ Ọlọ́run lẹ́yìn àbá bí iṣẹ́ Ọlọ́run bá wà lóko. So nítorí náà ìgbàgbà tó di pé àwọn ọmọ ìsìnkú kan tó padà ìwọ̀n bá ìyẹn ni wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó jẹ́ nǹkan tí ó di òkè Kilimanjaro, ó ga jù fún wọn. Lákòókò yẹn ìrẹ̀wẹ̀sì ti wọlé. Lákòókò yẹn ó ti rẹ àwọn èèyàn sára. Tẹ́ bá kàwé Nehemiah, tẹ́ kàwé Esra, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi nǹkan tó mú kí ìrẹ̀wẹ̀sì bá àwọn èèyàn. Bẹ́ẹ̀ ló wọn ọ̀tá ga, Sanbalati ń bẹ́ńbẹ́, Tòbíà ń bẹ́ńbẹ́. Oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n gba ogun jọ, tí wọ́n gba àwọn èèyàn, tí wọ́n ń ti àwọn ọba àgbà náà, tí wọ́n fẹ́ gbọ́ náàrà ọ̀nà ẹ̀yìn bá ṣe Ọlọ́run jẹ́ díṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Èrò pé ó yàtọ̀ títí tó fi dòní. Ó wà lè jọ́nà ẹ̀rọ lónìí. Àwọn mi ò rí dàrẹ́tì báwọn, ṣùgbọ́n ká máa gbẹ́ni lẹ́sẹ̀, ká fẹ́ bí iṣẹ́ Ọlọ́run wó, ó tó kù ní iṣẹ́ Ọlọ́run títí tó fi dòní. Ohun ọ̀tá ló ga torí pé wọ́n mọ àwọn tí wọ́n lè dáṣẹ́ Ọlọ́run dúró. Ọ̀pọ̀lọpọ̀ ọdún gbọ́ọ́rọ́ ní iṣẹ́ Ọlọ́run ṣe nídìíwọ́. Èyí tí wọ́n sì láti ṣiṣẹ́ náà tó nǹkan. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìkọlùkọgbà, ogun nínú ogun níta. Tọ́jẹ́ pé tòrútòrú làwọn ọmọ Ọlọ́run fi ń ṣiṣẹ́. Ẹ̀rù nínú, ẹ̀rù níta. Àwọn tí ń bẹ̀rù nínú àtàwọn díẹ̀ tí gbàgbọ́ wọn le. Àwọn díẹ̀ tí wọ́n bá gbọ́ wọ́n ti sá wọlé. Àtàwọn díẹ̀ tí wọ́n ti encourage wọn. Gbogbo nǹkan táwọn ọmọ Ọlọ́run dojú kọ lákòókò náà nìyí. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ náà fi wá níwèé Sàkáríà orí mẹ́rin yẹn ẹsẹ̀ 6 ìpè ẹ má ṣe bẹ̀rù. Iṣẹ́ yìí ò kì í ṣe nípa ipá ènìyàn tàbí agbára ìṣẹ̀dá àbágbára ẹnìkan, bí ó ṣe nípa ẹ̀mí Ọlọ́run. Ẹ̀rù Ọlọ́run bà mí. Tí ẹ bá rí bó ṣe tú àwọn ọ̀dọ́, ọmọ ọdún 8, ọmọ ọdún 12, àwọn ọmọ kéékèèké lọ́kùnrin lóbìnrin tí iṣẹ́ àmì sì ń tọ́ wọn ṣẹlẹ̀. Wàá mọ̀ pé ní tòótọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run kọ sínú Sàkáríà yìí bẹ́ẹ̀ lórí. Àwọn tẹ́ rò pé bóyá wọ́n tẹ̀lé dọ́ òyìnbó sọ, àwọn tẹ́ rò pé wọ́n tẹ̀lé dọ́wọ́ sọ, àwọn tẹ́ rò pé wọ́n tẹ̀lé dá Bíbélì kà. Tẹ́ gbogbo gbà bẹ̀rẹ̀ Bíbélì kà gan ọdún mélòó náà fi kà tí Bíbélì fi yí wọn débi tó yí wọn dé yẹn. Nígbà tí wọ́n fẹ́ kọ́lé Ọlọ́run nínú ìwé Esra, ẹ jẹ́ ká wo bọ́lọ́run ti mí sí Kírúsì ọba kèfèrí. Tẹ́ gbogbo ohun tí wọ́n fi kọ́lé Ọlọ́run ló dúró fún.
tó ti fún ọ níwèé àṣẹ nìkan lọ pé àwọn ọkọ nìkan kan máa ti di wọn lọ́wọ́ nípa ẹ̀mí Ọlọ́run torí sọtẹ́lẹ̀ ti wà ńbẹ̀. So ẹ̀yin ènìyàn Ọlọ́run púpọ̀ ọ̀rọ̀ kápẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ sì ní irọ́ ni mo mú wá. Tí a bá wo gbogbo ìṣẹ̀lẹ̀ nínú àwọn tá a kà lọ tá a tún wò lónìí láyé tá a wà lónìí yìí, a mọ̀ pé ní tòótọ́ a nílò ènìyàn, a sì nílò ipá àti ìrírí ẹ̀kọ́ ìmọ̀, ṣùgbọ́n kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára. Nígbà táwọn Ọlọ́run bára wọn nínú ipò yìí, ìtọ́lọ́run lè sọ fún wọn ní òjò bẹ́ẹ̀ lọ pé iṣẹ́ yìí o, nígbà tí Solomoni gbé Dáfídì pèsè fún ilé fún Solomoni, nígbà tí òṣèlú tó pèsè fẹ́yìn ọwọ́ agbọ́ba kèfèrí dìde láti jẹ́ kí iṣẹ́ náà rọrùn àti ṣe. Mo rò pé ọ̀rọ̀ kan náà ló ń tọ́ ẹnìkọ̀ọ̀kan wá lónìí yìí, bóyá gẹ́gẹ́ bí láti gbé ayé wa àbí láti ṣe adarí. Bàbá pé a ní àrò àwọn ìdojúkọ bí eléyìí táwọn pé bò láti ṣe tani ó ràn mí lọ́wọ́, ó ní ká sinmi lé ẹ̀mí rẹ̀. So bí a bá fi ipá ènìyàn gbé nǹkan kan kalẹ̀, ṣùgbọ́n bí ò bá sí ipá ọmọ Ọlọ́run ń bẹ, pàápàá jùlọ ní ti iṣẹ́ rẹ̀, yóò di àjàgà, yóò sì di ẹrù wúwo. So ńgbà tá a bá fi ipá èèyàn tì ló jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ipá ènìyàn ń bẹnu sí Ọlọ́run. Ṣùgbọ́n tí ẹ bá wo tá a fi ipá èèyàn ṣe, tá a fi ọgbọ́n ènìyàn kó jọ, sàlẹ̀ sọpọ́lọ̀ ló fún wa, sàlẹ̀ sọpọ́lọ̀ ló ní. Kò sẹ́nìkan tó máa dẹ́ nìkan lẹ́jọ́, kò sẹ́nìkan tó máa dẹ́ nìkan lẹ́bi àbí láàdì lónìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó tà ń ṣe lónìí yìí, tí Ọlọ́run bá tiná bọ̀ pàǹtí ni. Ṣé ẹ mọ̀ pé tí ẹ bá sán koríko, tí ẹ gégi jọ, tí ẹ wá fi góòlù sí, tí ẹ wá sọná sí, nǹkan tí ó kù náà ni góòlù. Góòlù yẹn lè má ju ìkànnà kékeré báyìí lọ. Wọ́n lè má tó ní má bá di ẹsẹ̀ báyìí kó lè má tó ẹsẹ̀ mi, bẹ́ẹ̀ igi koríko kò lè bá gbogbo àdúgbò. Tẹ́ bá lè kó ìfín rẹ̀ jọ, ìfín rẹ̀ ní wàá dán wúrà. Bọ́pọ̀lọpọ̀ ṣe ti lóde nìyẹn, ló jẹ́ pé ká sinmi lé ẹ̀mí rẹ̀. Gẹ́gẹ́ bí àṣà wa, àṣà ènìyàn náà ní pé nígbà tá a bá ti gbé kankan kalẹ̀, níjọ́ tó bá di pé bóyá ó forí sọ gbà báyìí tí ọba làmì parí kùnà ń bẹ̀, ká sì padà sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa, nǹkan ìmọ̀ ti ṣe bẹ̀ sáwọn lọ́bẹ̀rẹ̀ rẹ̀, ṣé n tí a pè é sí yẹn sóun lọ́bẹ̀rẹ̀ rẹ̀, ṣé n tá a ní kọ́ wá bá a mójútó òun sóun lọ́bẹ̀rẹ̀ rẹ̀. Bọ́lá wọn bá bẹ̀rẹ̀ nǹkan kan tá a bá pè sí o lè má dà sí. So ìyẹn ni pé tá a bá tẹ̀ ní resources, tá a ní gbogbo nǹkan tó tó fún nǹkan yìí, tó bá dàbí ẹni wípé a lè dá sí, èyí tó yọ àwọn èèyàn ní pé ká pe Ọlọ́run sí kó tó bá bẹ̀rẹ̀ rẹ̀. Program tá a fẹ́ ṣe yẹn àti jẹ́ kí Ọlọ́run máa ṣe. Bí wàhálà bá dé, Ọlọ́run náà là ń pèsè. Bẹ́ẹ̀ nígbà wàhálà bá dé ní ìsìlámù ń pẹ́ Ọlọ́run sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àdínú sí Ọlọ́run lónìí yìí. So ẹ̀mí mi ò gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé bóyá spare part ni. Ṣé pé spare tire máa ń bẹ́nu mọ́tò wa, a máa ní spare tunifish àtàwọn irinṣẹ́ gbogbo tá a máa ń kó káàkiri lára mọ́tò àbí lára kẹ̀kẹ́ wa. Nígbà tá a bá nílò àkànyọ. So ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lónìí yìí ẹ̀mọ́ wà láàyè rẹ̀ ní níjọ́ tó bá nílò rẹ̀ wọ́n pè, tí wọ́n bá pè kó dúkọ̀ rẹ̀ jẹ́ wọ́n sì ń lọ. So nígbà tí a bá ti lo ọ̀pọ̀lọpọ̀ ipá, tá a lo ọ̀pọ̀lọpọ̀ agbára lórí tá a fẹ́ kọ́, ẹbí ni o, a fẹ́ tọ́mọ ni o, ìpè ni o, iṣẹ́ ìrànṣẹ́ ni o, àbí àwọn nǹkan tá a fẹ́ dà láyé, àbá kúkú bọ́ bá dàbẹ̀ pé bóyá ààrẹ èso tó yẹ kó wá, àbá bẹ̀rẹ̀ wa léèrè tá a la sinmi lé. So ipá ènìyàn ìjákulẹ̀ náà ni máa mú wá, ẹ̀mí Ọlọ́run ni máa mú ìlàkọjá àti àlùyọ wá. Ó lè pẹ́, ó lè yá, bàbá sí ilé ẹ̀mí Ọlọ́run àlùyọ wá tó wá di pé iṣẹ́ rẹ̀ ni. Lónìí tí a bá surrender lónìí, ó ní kọ́kọ́rọ́ tó mú ìgbọràn lọ́wọ́. Ní ìparí ìwé Jeremiah chapter 9 verses 23-24, ó ní báyìí l'Olúwa wí, ẹ má jẹ́ kí ọlọ́gbọ́n ṣògo nínú ọgbọ́n rẹ̀, kí alágbára má ṣògo nínú agbára rẹ̀. Gbọ́n tí ó bá ṣògo kó ṣògo nínú èyí pé èmi l'Olúwa tó pọ̀ ní ipá, oore ọ̀fẹ́, àánú, ìrànwọ́. Ó nínú ilé ìlú nínú dídùn nínú rẹ̀, inú ilé ìlú nínú dídùn. Bàbá ẹ wá wò tó wá pé bá a dé gbogbo resources láti ṣàwọn nǹkan kan tá a tún wá sinmi lé Ọlọ́run bó ni bá ṣe dáa tó. Kọjá tí bó ti jẹ́ bí ọdún ti kọjá lọ, aládàárí la jẹ́ ni o, àbọ̀ nǹkan tá a fẹ́ ṣe tá a fẹ́ dánwò kárí pé kí Ọlọ́run kó jẹ́ ìpìlẹ̀ àti
àti òpin bó ti ń jẹ́ alpha àti omega ọlọ́run kó ràn wá lọ́wọ́ ògbọ́dọ̀ yóò fún àlàyé wa lórúkọ Jésù Kristi Olúwa wa ohun òkè tẹ̀lé wọlé kó dé ìdílé báyìí lẹ́yìn gbọ́ àwọn àdírẹ́sì wa náà lè rí ẹ̀ta abáláfẹ́ àti pẹ̀ wá ẹ̀pẹ́ ọ̀rọ̀ náà kó dé gbogbo ọ̀dọ̀ tí wọ́n tó yẹ kó dé ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Olúwa wa àmín.